jẹ́ àtúnkù dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV 2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ múròyìn wá lájẹ́ òbalẹ̀ ní nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ìbọ́jú tẹ fún òwò jùlọ ní fọ́ etí tẹ̀sí fi ń gbọ́ wa etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè pẹ̀lú bó ṣe jẹ́ pé agara kì í gbé níṣẹ́ Elédùmarè agara ò ní dàmí àyànfẹ́ bẹ́ẹ̀ ni kò ní dẹ́yìn tẹ̀ jẹ́ olólùfẹ́ wa náà lórí ìkànnì yìí níbi gbogbo ẹ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ wa ìròyìn fún tásìkò yìí náà látúnṣe bẹ́ẹ̀ tá a mú wá sójú mọ́ màwòrán àti tí ìgbọ́ wa ibẹ̀ ti mọ̀ pé kókó oníròyìn lágbéyẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. ó etí ikún kò sì kan etí ọ̀gbọ́n yìí sí ìpè tó bá fẹ́ kó o tún darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP olóyè ẹgbẹ́ òṣèlú Labour Party ló ṣe bẹ́ẹ̀ gba Peter Obi nímọ̀ràn ọ̀rọ̀. Òótọ́ ọbẹ̀ ni pé olùdíje kan ṣoṣo kò lè fẹ̀yìn Tinubu janlẹ̀ nínú ètò ìdìbò ọdún 2027 àyàfi pẹ̀lú àjọṣepọ̀ àwọn olóṣèlú tó kù Okongwo ló sọ èyí di mímọ̀. Àtọ̀tún àtòsì ohun tí mo mọ̀ ni pé n kò lè darapọ̀ mọ́ àkójọpọ̀ Àtíkù Abubakar gómìnà ìpínlẹ̀ Kebbi ló sọ̀rọ̀ náà sóde. Látàrí àìsí iná àti àìsómi nílé ẹ̀kọ́ gíga gbogbonìṣe ìpínlẹ̀ Adamawa àwọn akẹ́kọ̀ọ́ ṣe ìfẹ̀hónúhàn èyí tí ó lágbára. Ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Jigawa ti tẹ ọkọ ìyàwó tuntun nẹ́nẹ́ àtàwọn ọ̀rẹ́ rẹ̀ mẹ́ta mìíràn tán fi tìpátìkúkù bá ìyàwó àṣẹ̀ṣẹ̀gbé láṣepọ̀ dé ojú kú. Má fọkọ mi dáná wọ́n sọ pọ́jọ́ kan là ń kọ́ fún ni o ẹni bá sì dákẹ́ tara rẹ̀ náà a máa bá a dákẹ́ o. Àwọn màálùú tí kò dé ní mẹ́tàdínlógójì 37 ni wọ́n ti yìnbọn pa ní ìpínlẹ̀ Plateau báyìí. Àwọn báńdíìtì tún ṣe ìkọlù ní ìpínlẹ̀ Katsina wọ́n ṣekú pa àwọn ènìyàn nígbà tó tún jí ọ̀pọ̀ gbé wọ inú igbó lọ. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ṣé ní kó kọ etí ikún kó sì kọ etí ọ̀gbọ́n yìí sí ìpè tó bá fẹ́ kó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP padà olóyè ẹgbẹ́ òṣèlú Labour Party ló gba Peter Obi nímọ̀ràn. Ẹni tó jẹ́ igbákejì fún alága ẹgbẹ́ òṣèlú Labour Party jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà Ayọ̀ Ọlọ́runfẹ́mi òun ló mà ti gba ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ inú ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 nímọ̀ràn ọ̀rọ̀ láti kọ etí ọ̀gbọ́n yìí àtẹ̀tí ikún sí ìpè tí wọ́n bá ń pè é sí àwọn tán ní kán darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP padà. Ẹni tó jẹ́ olùdíje náà Peter Obi òní wọ́n gbà nímọ̀ràn lẹ́yìn tí ẹni tó jẹ́ olùdíje sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ògùn tẹ́lẹ̀ èyún Ṣẹ́gun Ṣówùmí tó sọ ní orí móhùnmáwòrán ní ọjọ́bọ̀ tá a lò sẹ́yìn yìí níbi tó ti sọ dímọ̀ wípé kò bá sì yẹ Àtíkù ẹnu ní aago ibi tó ti sọ dímọ̀ wípé kò bá sì yẹ Peter Obi láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP padà níbi tí ògo rẹ̀ tí ó ti ṣe bẹ́ẹ̀ tí ó ti buyọ̀ tí ìràwọ̀ rẹ̀ yóò sì tàn nínú ètò ìdìbò tó ń bọ̀ yìí. Èyí ló wá fà á tí ẹni tó jẹ́ igbákejì alága fẹ́gbẹ́ òṣèlú Labour Party náà tó fi ṣe bẹ́ẹ̀ gba Peter Obi nímọ̀ràn wípé ó jẹ́ kọ tí ọ̀gbọ́n yìí kó o sì gẹ fìlà máwòbẹ̀ sí ìpè tán pè ọ́ padà sínú ẹgbẹ́ òṣèlú PDP oníkàkà tó fi padà sínú ẹgbẹ́ òṣèlú PDP nínú ètò ìdìbò tó ń bọ̀ yìí ó ní í ṣe ni kó o mójútó iṣẹ́ tó ṣe ní iṣẹ́ gidi léyìí tó ṣe tí ó lè mú kí àlàáfíà padà sí inú ẹgbẹ́ òṣèlú Labour Party ọ̀hún tí ó sì ṣe bẹ́ẹ̀ mú ìdàgbàsókè bá ẹgbẹ́ òṣèlú náà ní ìṣe ló tún sọ nímọ̀ wípé lóòótọ́ àti lódodo òun ló ní àǹfààní àti ààyè tó gbọ́ nínú ìwé òfin láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú yòówù tó bá wù ọ́ ó ní ṣùgbọ́n kò bá dára kó o sì wà nínú ẹgbẹ́ òṣèlú Labour Party yìí torí pé ẹgbẹ́ òṣèlú náà ó ní ó lámìláka jùlọ tó sì fi ọkàn àwọn ọmọlẹ́dẹ̀ Nàìjíríà balẹ̀ ó ní sọmọ pé nínú ẹgbẹ́ òṣèlú Labour Party òun ló ti rí ìbò tó pọ̀ yanturu táwọn ọmọlẹ́dẹ̀ Nàìjíríà tán dì fún ọ nínú ọdún 2023 tó o bá wá ṣe bẹ́ẹ̀ kúrò nínú ẹgbẹ́ òṣèlú Labour Party oníṣẹ́ kìí ṣe pé o tún ṣe bẹ́ẹ̀ fa ọwọ́ aago ara rẹ̀ ó fà á sẹ́yìn ó gbà nímọ̀ràn ó ní ìmọ̀ràn ni o kì í ṣe tìpá àti ìkúùkù ṣùgbọ́n a dára kó o jẹ́ ká dúró sínú ẹgbẹ́ òṣèlú yìí ká sì jọ gbé ẹgbẹ́ náà sókè ju bí ó ṣe wà yìí lọ. Ó tọ́ bẹ́ẹ̀ ni pé olùdíje kan ṣoṣo kò lè fẹ̀yìn Tinubu janlẹ̀ nínú ètò ìdìbò ọdún 2027 àyàfi pẹ̀lú àjọṣepọ̀ àwọn olóṣèlú tó kù Okongwo òun ló sọ èyí di mímọ̀. Fẹ́ni tí ó jẹ́
agbẹnusọ tẹ́lẹ̀ fún olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 yíyan Kenneth Okonwo ó ṣe àlàyé ọ̀rọ̀ náà lórí móhùnmáwòrán Channel níbi tá ti ní ìtàkùrọ̀sọ lórí ètò tó pè ní Politics on Sunday ní èyí tó wáyé ní ọjọ́ lẹ́yìn tó wáyé lánàá tí ń ṣe ọjọ́ 27 nínú oṣù tá a wọ̀ yìí níbi tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ní ìtàkùrọ̀sọ pẹ̀lú Kenneth ibẹ̀ ló sọ́dọ̀ wípé òótọ́ ọbẹ̀ tó fojú hàn ní pé ẹgbẹ́ òṣèlú ènìyàn kan ṣoṣo tó jẹ́ olùdíje láti inú ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo kò lè ṣe bẹ́ẹ̀ fẹ̀yìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu janlẹ̀ nínú ètò ìdìbò ọdún 2027 ó ní ṣùgbọ́n tó bá ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn olùdíje tó kù tí wọ́n gbé ẹgbẹ́ kan wọ́n gbé kalẹ̀ ká níṣẹ́ ni wọn yóò ta Tinubu láyà nínú ètò ìdìbò lọ́dún 2027 ó ṣe àpẹẹrẹ ọdún 2014 èyí tí wọ́n ní àkójọpọ̀ àwọn ènìyàn ó ní ó ṣe bẹ́ẹ̀ tó yí dande bí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n sì fi yọwọ́ kílàǹkó ẹni tó jẹ́ ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí Goodluck Jonathan náà yọ kúrò lórí àléfà lọ́dún 2015 ó ní àkójọpọ̀ wọn ló so èso rere náà ó ní tán bá fẹ́ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó fi orí àléfà náà lẹ̀ ó yẹ kí wọ́n jọ ní àjọṣepọ̀ àti ìfọwọ́sowọ́pọ̀ lórí bó ṣe ṣe bẹ́ẹ̀ gbé ètò náà kalẹ̀ ó ní tó mọ̀ tó sì dóhùn lójú ni wípé àjọṣepọ̀ tó dánmọ́rán ó gbọ́dọ̀ wà ní àkójọpọ̀ tuntun kọ́dún 2027 kó tó ó ní ṣùgbọ́n àwọn tí ó ṣe àkójọpọ̀ náà ó ní òun kò mọ̀ bóyá Àtíkù Abubakar ni àbí Peter Obi ó ní wọ́n jọ ṣe bẹ́ẹ̀ forí okòó sọ̀dúnrún ṣùgbọ́n tó dùn lójú ni wípé wọ́n ṣe àkójọpọ̀ ẹgbẹ́ ara wọn ní tuntun nẹ́nẹ́ tí wọ́n fi takò ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ètò ìdìbò ọdún 2027. Nelson Mandela said it always appears impossible until it happens. I may not guarantee alliance between Peter Obi and Atiku, but as we are moving to 2027, I know that there will be a coalition. Whether it will be between Peter Obi or Atiku, I don't know. But there will be a coalition. Why? Because that will be the only choice the opposition have to make any. At the moment, if there is no coalition, Tinubu is unbeatable. Is that what it looks like? Outrightly. Is a stroll for Tinubu into power 2027. Just walk into it. Can Peter Obi beat Tinubu if he has a strong northern pair? No one single candidate can beat Tinubu alone, by whatever name you are called. And the reason is this. In Nigeria, we have entered into the unfortunacy that you will not only win, but you have to secure your victory. So you need the elites to secure your victory, even if the people vote for you. So if the elites come together like they did in 2014 to confront Jonathan in 2015, they were able to. Àtọ̀tún àtòsì ohun tí a mọ̀ ni pé òun lè darapọ̀ mọ́ àkójọpọ̀ Àtíkù Abubakar o gómìnà ìpínlẹ̀ Kebbi ló sọ èyí mọ́. ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Kebbi Nasiru Idris olóma ti ṣe àlàyé ọ̀rọ̀ lẹ́yìn awuyewuye ọ̀rọ̀ kan tó ń lọ wípé ó ti ń gbèrò láti fẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ darapọ̀ mọ́ Àtíkù Abubakar nínú àkójọpọ̀ ẹgbẹ́ tuntun èyí tí Àtíkù àti Nasiru El-Rufai tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe níṣẹ́ ni gómìnà ọ̀hún látẹni tó jẹ́ akọ̀wé rẹ̀ Ahmed Idris ó ṣe àlàyé wípé òun ò lè fẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ títí di ọjọ́ ikú òun ni torí pé ẹgbẹ́ náà ó ti ṣe gudugudu méje tó ń ti yàyà mẹ́fà fún òun ní inú ìgbésí ayé òun ó ní fún ìdí èyí òun kò lè fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ darapọ̀ mọ́ ẹnikẹ́ni àbí nínú àkójọpọ̀ kí àkójọpọ̀ kò bá jẹ́ ti Àtíkù Abubakar àbí ti ẹlòmíràn ní orílẹ̀-èdè Nàìjíríà yìí bẹ́ẹ̀ ló sọ dúnmọ̀ wípé n tó bọ̀ òun jù oníbòun yóò ṣe gbájúmọ́ iṣẹ́ rere àti iṣẹ́ ribiribi tó ń ṣe fáwọn ènìyàn ìpínlẹ̀ Kebbi òní tó wà lọ́kàn ààyè òun ò sì ṣetán láti fẹgbẹ́ òṣèlú APC sílẹ̀. Látàrí àìsí iná àti àìsómi ní ilé ẹ̀kọ́ gíga gbogbonìṣe ti ìpínlẹ̀ Adamawa àwọn akẹ́kọ̀ọ́ ṣe ìfẹ̀hónúhàn èyí tí ó lágbára.
ilé ẹ̀kọ́ gbogbonìṣe ti ìpínlẹ̀ Adamawa State Polytechnic ti ń bẹ ní Yola òní wọ́n mọ̀ ti ṣe bẹ́ẹ̀ túyáyá bá sì gbégi dínà ojú ọ̀nà àbáwọlé ilé ẹ̀kọ́ gbogbonìṣe náà. Ǹjẹ́ kí ni tó ṣẹlẹ̀ àti tó ṣokùnfà ilé yìí ó ní wọ́n sọ dímọ̀ wípé kò sí iná ní ọgbà ilé ẹ̀kọ́ náà láti bí ọ̀sẹ̀ kan ó lé sẹ́yìn tí kò sì ṣe àǹfààní fáwọn láti rí omi lò. Bẹ́ẹ̀ ni ètò ẹ̀kọ́ tó péye kò sí látàrí àìsí iná ọ̀hún, ètò tí ń ṣe àkóbá fún ètò ẹ̀kọ́ àwọn táwọn ní nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ tó ń ṣe ìfẹ̀hónúhàn náà yìí tí ó bá oníròyìn sọ̀rọ̀ ṣùgbọ́n tó ní kàn fi orúkọ bo òun ní àṣírí. Ó ṣe ní àlàyé wípé ìgbẹ́lẹ̀ kẹta mọ̀rẹ́ láàrin oṣù méjì síra wọn táwọn ti ṣe bẹ́ẹ̀ ń jà fún ẹ̀tọ́ àwọn nípa iná ọba èyí tá a mọ̀ sí iná mọ̀nàmọ́ná tí wọn ò fi kalẹ̀ ní ilé ẹ̀kọ́ ọ̀hún. Àìsí iná náà òun ló bí àìsí omi látàrí pé iná ni wọn yóò fi rí omi tí wọn yóò máa lò nínú ọgbà ilé ẹ̀kọ́ ọ̀hún, èyí tí wọ́n ní ó ti ṣe àkóbá ńlá fún ètò ẹ̀kọ́ àwọn àti ìfàsẹ́yìn fún àwọn ní agbọn ètò ẹ̀kọ́ torí pé iná ọba ó ṣe pàtàkì tá a bá ń sọ̀rọ̀ nípa ètò ẹ̀kọ́ tó yìn koro. Fún ìdí èyí wọ́n ní àwọn wá kí ìjọba ìpínlẹ̀ ọ̀hún kí wọ́n tètè gbé ìgbésẹ̀ lórí bí wọ́n ṣe tètè dá iná padà sínú ọgbà ilé ẹ̀kọ́ náà torí pé wọ́n ní owó ńlá làwọn ń san ní ilé ẹ̀kọ́ ọ̀hún. Kò tún wá yẹ kí ìyá náà àbí ìyá omi kó tún máa jẹ àwọn pẹ̀lú owó ribiribi àtowó gọbọi táwọn ń san fáwọn elétò ẹ̀kọ́. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tún ṣe rí ní ìpínlẹ̀ Ondo pẹ̀lú bí ilé ẹ̀kọ́ gíga ti Adéyẹmí Federal University ti Education tó jẹ́ ti ìjọba àpapọ̀ tó fi kalẹ̀ sí ìlú Ondo tí ń ṣe ìpínlẹ̀ Ondo pẹ̀lú bí àwọn akẹ́kọ̀ọ́ náà wọ́n ṣe fi àtẹ̀jáde kan síta báyìí níbi tí wọ́n ti ń sọ ọdún mọ́ wípé àwọn náà ń gbèrò àti ti ń palẹ̀ mọ́ láti ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn látàrí pé ilé ẹ̀kọ́ ọ̀hún látọ̀dọ̀ àwọn tó jẹ́ aláṣẹ náà ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe àfikún owó ẹ̀kọ́ tí ó yẹ kí àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ Federal University náà ní ìpínlẹ̀ Ondo tí wọ́n fẹ́ san gẹ́gẹ́ bí àlàyé tó wà nínú àtẹ̀jáde tí wọ́n fi síta. Wọ́n sọ dímọ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe tán ní lẹ́nu ẹ̀kọ́ wọn láti ọdún 2022 sọdún 2023 ó ní wọn kò tí ì ní àǹfààní láti lọ sin ilẹ̀ baba wọn gẹ́gẹ́ bí àgùnbánirọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n tá a sọ dímọ̀ wípé ní ọdún tá a wà yìí tí ń sọdún 2025 òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ gbé ètò náà jáde láti lè jẹ́ kí wọ́n lọ ṣe sí ilẹ̀ bàbá wọn gẹ́gẹ́ bí àgùnbánirọ̀ ṣùgbọ́n níṣe ni ọ̀rọ̀ tún yí dande nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ fi ẹ̀sùn kan àwọn elétò ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ gíga Adéyẹmí Federal University ti Education tí ń bẹ ní ìlú Ondo náà. Kí ni ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n? Wọ́n ní owó convocation tó yẹ kí àwọn san ni wọ́n gbé láti ẹgbẹ̀rún mẹ́wàá di ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà láti 10,000 naira sí 30,000 naira. Bẹ́ẹ̀ náà tún sọ bí wọ́n pé owó ìwé ẹ̀rí sàtífíkẹ́ẹ̀tì èyí tí ó jẹ́ 15,000 naira tẹ́lẹ̀ wọ́n ti gbé láàrin ọ̀sẹ̀ kan lọ sí 25,000 naira. Bẹ́ẹ̀ náà tún sọ dímọ̀ wípé statement of result èyí òun ẹ̀rí máa jẹ́ mi sọ pé lóòótọ́ àti lódodo òun ló ṣe bẹ́ẹ̀ yege ní ilé ẹ̀kọ́ tó yẹ kí àwọn akẹ́kọ̀ọ́ kán mú lọ sí káàmpù gẹ́gẹ́ bí àgùnbánirọ̀ ó ní wọn kò tí ì filẹ̀ fún wọn báyìí lẹ́yìn tí wọ́n sì gbé ọrùn lé pé tí wọn bá ti sanwó convocation yìí àti owó ìwé ẹ̀rí wọn kò ní rí SOR náà statement of result náà gbà ètò mú kí àwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n máa fún un léde wípé kí ìjọba tètè bá wọn dá sí ọ̀rọ̀ náà o káwọn aláṣẹ ní ilé ẹ̀kọ́ gíga Adéyẹmí Federal University of Education ká sì tètè pé ara wọn sí àkíyèsí ká dá owó náà padà síbi tó wà kí wọ́n sì má fi owó ìwé SOR náà ti ṣe ìwé ẹ̀rí ká má fi kọ́ nǹkan kan lọ́rùn bí bẹ́ẹ̀ kọ́ àwọn náà yóò ṣe ìwọ́de. They've cleared them out and they've gone out. It's like these are the students, they are coming back. They are leaving. The guys are back. After the gunshot and everything, they returned. And this is violence. I'm living here now. I'm not coming back again. So I have to leave and go back to my house. My cameraman is not coming with me. He's on his own. For me, I'm leaving. Because I have to save my life. Mr. Afi, I'm leaving now. Ó dá ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Jigawa ti tẹ ọkọ ìyàwó tuntun àtàwọn ọ̀rẹ́ rẹ̀ mẹ́ta mìíràn tán fipá bá ìyàwó àṣẹ̀ṣẹ̀gbé láṣepọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún di ojú ikú. Wọ́n tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀
Jigawa Lawan Shizu oní ó ṣe àlàyé pé ní ọjọ́ 26 inú oṣù tá a wà yìí ó ní ẹni tó jẹ́ ọkọ ìyàwó tuntun tórúkọ rẹ̀ ń jẹ́ Awalu Abdulwahab ẹni 20 ọdún ló ṣe bẹ́ẹ̀ pé àwọn ọ̀rẹ́ rẹ̀ 3 tó kù tó nǹka wọn fi jẹ́ 4 níbi tá a ti rí Nura Basiru, Muntaka Lawan àti Hamisu Musa tí gbogbo wọn jẹ́ ẹni 20 ọdún ní àsìkò yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wípé wọ́n gbé ní abúlé tó pè ní Tungo Alipasu District ìjọba ìbílẹ̀ Sule Takanka ní ìpínlẹ̀ Jigawa. Ǹjẹ́ kí ni tó ṣẹlẹ̀? Oníbàṣẹ sọdún náà wípé Awalu Abdulwahab tó jẹ́ ọkọ ìyàwó tuntun ó pe àwọn ènìyàn náà pé káwọn jọ ní àjọṣepọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ gbé ṣùgbọ́n tí ìyàwó náà tó fi àkékọ́rí pé òun kò fi àyè sílẹ̀ tó sì fi tipá àti ìkúkù tó fi bá ọmọdébìnrin náà tó jẹ́ ọmọ ọdún 18 tó fi bá a ní àṣepọ̀ títí tí ẹ̀mí fi bọ́ ní ara rẹ̀. Lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ tán ni ọ̀rọ̀ náà dé ti ìgbọ́ àwọn èèyàn tí wọ́n ti pe àwọn agbófinró tó fi fi páńpẹ́ òfin gbé àwọn ènìyàn 4 ọ̀hún tó sì náà ti wà ní gbàgà àtìmọ́lé báyìí. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí wọn ní àwọn yóò kọjú wọn sílé ẹjọ́ lórí ẹ̀sùn ìṣekúpani àti ìfipábánilásepọ̀ tó fi kàn wọ́n ènìyàn 4. Ṣé Yorùbá ní má fọkọ mi dáná ìjọ kan làákọ̀ fún mi o, bẹ́ẹ̀ ni ẹni bá dákẹ́ tara rẹ̀ a sì gbà dákẹ́. Àwọn màálùú tí kò dín ní 37 37 ni wọ́n ti yìnbọn pa ní ìpínlẹ̀ Plateau báyìí wọ́n ní àwọn Fúlàní bá fi igbe ta. Abúlé tó pè ní Tàṣáké ìjọba ìbílẹ̀ Riyom ní ìpínlẹ̀ Plateau ó ní ìṣẹ̀lẹ̀ lè ti ṣẹlẹ̀ pẹ̀lú bá ṣe sọdún mọ́ wípé àwọn agbébọn kan náà ya wọ agbègbè náà tí wọ́n sì ṣekú pa màálùú tí òǹkà rẹ̀ jẹ́ 37 nígbà tí ẹni tó dá màálùú ọ̀hún tó jẹ́ Fúlàní darandaran tó náà ṣe bẹ́ẹ̀ tó fi ara gbọgbẹ́ púpọ̀ ju sísọ lọ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olórí ẹgbẹ́ Miyetti Allah ní ìpínlẹ̀ Plateau Ibrahim Yusufu Babayo ètò bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó sọdún mọ̀ pé láàrin ọ̀sẹ̀ kan síra wọn ní tó ṣẹlẹ̀ ní abúlé Tanjo ní ìjọba ìbílẹ̀ Riyom bákan náà ó ní wọ́n ti ṣekú pa màálùú tó lé ní 30 onílànà ní ìkàbí dédé aago kan ọ̀sán ó ní ìròyìn náà tún dé ti ìgbọ́ àwọn nígbà tí wọ́n ní àwọn agbébọn kan náà ya wọ ibi tí Fúlàní darandaran náà tó ti ń da màálùú rẹ̀ tó sì yìnbọn pa màálùú 37 nígbà tí wọ́n ṣe Fúlàní ọ̀hún tán ṣe òun náà ló ṣe yamayama gẹ́gẹ́ bá ṣe sọdún mọ́ wípé òun ti lọ fi ọ̀rọ̀ náà tó ikọ̀ àwọn ọmọ ogun Operation Fasanyama wọ́n ti fi tó wọn létí ní ìpínlẹ̀ Plateau àti ẹni tó jẹ́ DP ọlọ́pàá agbègbè náà tó fi mọ́ kọmíṣánná ní ìpínlẹ̀ ọ̀hún tí gbogbo wọn sì ti sọdún mọ́ wípé kó fi ọkàn balẹ̀ àwọn yóò ṣe ìwádìí lórí àwọn ènìyàn tí wọ́n wu irú ìwà náà wọ́n ṣekú pa màálùú 37 bẹ́ẹ̀ ni Babayo ó tẹ̀síwájú ní àlàyé pé àwọn oníṣẹ́ lábẹ́ ọ̀hún náà fẹ́ sọ àwọn di ẹ̀dùn arinlẹ̀ pẹ̀lú bó ṣe ń ṣe bẹ́ẹ̀ bá ìtó jẹ́ ọ̀nà táwọn fi ń rí owó sílé ayé àwọn tó fi ń ṣe ikú pa àwọn màálùú náà bẹ́ẹ̀ náà ló sọ bímọ pé tòun ti bẹ́ẹ̀ o àwọn ò ṣe bẹ́ẹ̀ fi ìdájọ́ sí ọwọ́ ara wọn táwọn sì ti ṣe bẹ́ẹ̀ pẹ̀tù sí àwọn tọ́rọ̀ náà tó kàn nínú pé kàn fi ọwọ́ wọnú kí ìjọba gbé ìgbésẹ̀ tó tọ́ àtèyí tó yẹ bẹ́ẹ̀ náà tí wọ́n ń bẹ ìjọba lórí ọ̀rọ̀ náà pé ẹ dákun ẹ dábọ̀ ẹ bá fojú àwọn oníṣẹ́ láabi náà ẹ bá fìyàn dé torí pé ó ti di lemọ́lemọ́ báyìí ó sì ti di gbogbo ìgbà ní ìpínlẹ̀ Plateau lórí ìkọlù tó ń ṣe sí àwọn Fúlàní darandaran ní ìpínlẹ̀ náà. Àwọn báńdíìtì iná tó ti ṣe ìkọlù ní ìpínlẹ̀ Katsina o wọ́n ṣekú pa àwọn ènìyàn wọ́n tún ṣe bẹ́ẹ̀ jí ọ̀pọ̀ gbé wọgbó lọ lábúlé tó pè ní Gidan Dawa ìjọba ìbílẹ̀ Dutsinma ní ìpínlẹ̀ Katsina ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ pẹ̀lú àlàyé tí wọ́n ní àwọn agbébọn náà ṣe bẹ́ẹ̀ ya wọ abúlé ọ̀hún tó sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn ní lemọ́lemọ́ èyí tí wọ́n fi ṣekú pa ènìyàn kan àti ẹnìkan míì tó fi ara gbọgbẹ́ tó sì kó àwọn 10 ọ̀tọ̀ọ̀tọ̀ tó kó wọn wọgbó lọ láàrin àwọn 10 ọ̀hún ibẹ̀ láti rí àwọn ọmọ kéékèèké àti àwọn tó jẹ́ abilékọ tó kó wọn wọnú gbó lọ bákan náà lọ́mọ tó ṣe rí ní ìpínlẹ̀ Zamfara lábúlé tó pè ní Gálàdì ìjọba ìbílẹ̀ Shinkafi níbi tá ti ní àwọn agbésùmọ̀mí báńdíìtì wọ́n tún ṣe ìkọlù sáwọn ènìyàn náà ní abúlé yìí tó ṣekú pa ènìyàn 2 nígbà tán ní ọgọ́rùn ènìyàn náà tó jí gbé wọ inú igbó sá lọ níbi tá ti rí aláboyún àti ẹni tó ń tọ́jú ọmọ lọ́wọ́ láàrin àwọn ènìyàn tí wọ́n ṣe bẹ́ẹ̀ kó wọ inú igbó lọ lásìkò tá a fi ń kó ìròyìn jọ a kò tí ì rí nǹkan kan gbọ́ láti ọ̀dọ̀ àwọn agbófinró ní ìpínlẹ̀ méjèèjì Katsina àti Zamfara.
ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. akíọ́nìyàn wípé ẹ̀ṣẹ́ ọlọ́bẹ̀ ẹ̀ṣẹ́ ọlọ́kẹ̀ ẹ̀ṣẹ́ yìí tẹ́ bá mi jẹ́ náà ẹ kú àìbínú. ṣé Yorùbá ní kì í dùn kó pọ̀ ṣókí òní ọbẹ̀ oge. ìyá yín náà ní ti máa sẹnu mi ní dédé síbí fún ti àsìkò yìí títí di ìgbà táàtún máa padà pàdé lórí ìkànnì àrólé bàbá 1010 TV 2 táwọ̀ yìí. èmi àyànfẹ́ Elédùmarè ní ìmọ̀ wà ẹ̀yin náà ní sì máa bá ó dàbọ̀.